ok bàbá mo máa kíra o bàmí. akẹ́yìn náà lé dárúkọ wọn. Orúkọ mi akajẹ́ Aishif Alálẹ̀dóyè ti Rebùjà ọ̀fùṣòro. kò sí bàbá àyàn wa náà lámọ̀ pé ìṣẹ̀bẹ̀ ti lọ ní yàjò nílẹ̀ kálẹ̀ òun ni ẹ̀mú wa bára ni àwa láìrí ẹ̀ ṣètò ó yẹ pé ìyé dẹ̀rùn balẹ̀ àtúnṣètò ó yẹ pé àwọn òbí wa ti lọ ṣùgbọ́n ẹ̀ ti lọ ní ẹni kí agbé wa ní kàní Garo TV Diary ẹ̀ẹ́dà tó lọ òkè ọmọ gẹ̀ẹ́sì orúkọ ọmọ agbèdè lẹ́sọ̀ ọmọ gẹ̀ẹ́sì ibùdó lẹ́ẹ̀kan ẹ̀ẹ́dà ọmọ náà ti èmìrè ọmọ Rebùjà gbó aláìmọ̀ àkàtà gbóná lérí òun ya gbó wálẹ̀ ní òun ṣe ìgbàgbọ́ ìkálẹ̀ nípa àkúdà àyà ni bàbá kí ìkálẹ̀ pè ní àkúdà àyà. Wo ṣé bàmí lóòótọ́ òun ìgbàgbọ́ wa pé àkúdà àyà ni ọ̀nà yìí ọjọ́ orí ẹ̀jẹ̀ bá ti pé yóò ti ta àsìkò yẹn bá yẹ yóò kú o lè gbọ́ pé a rí ní Èkó o lè gbọ́ pé a rí ní Ìbàdàn o lè gbọ́ fari náà yọ ìmọ̀ ìlà tó bẹ̀ á fẹ́ aya ló bá sọkùnrin á fẹ́ aya bímọ ní ọ̀gbun ó dìgbò yí aya ẹ̀ bá fọ dandan fẹ́ mọ ẹbí ẹ̀ èyí ní tètè mọ́ aya ẹ̀ wá táwọn ọba mú aya ìyáfọ̀ yájà lọ ó lè kùdí àwọn fẹ́ tó lé yìí fún fẹ́ rí àwọn níbẹ̀ yìí nàwọ́ fi ọ̀nà olúwa rẹ̀ ìjọba ti tó bẹ̀bẹ̀ inú gbájúmọ̀ pé olúwa rẹ̀ pé jẹ́ ká sọ fẹ́ ra àwọn níbẹ̀ yìí ó rà padà lọ rẹ̀. ìyẹn kẹ́ ṣe fíìmù. ṣe fíìmù rí agédégbé ó dùgbò ayé yìí bá tó bẹ̀ yóò bìrì ọ̀nà ìyàfọ́ náwó bìrì àbúrò ìmọ̀ ọ̀nà ìwé fọ yìí ó ti kú náà títí pẹ́ẹ́tipẹ́ wọ́n ṣe àwọn ohun ọjọ́ tó bẹ̀ ìhùn yìí sọ́kà ìyanu ẹ̀ fún fẹ́ ra àwọn jófíjó nínú lílà àwọn jóun ká wáyé ohun ẹ̀ pé wọ́n àkúdà àyà rẹ̀ ni. kò sí bàmí ìjẹ́ wo àti ní ìrírí ẹ̀ rí pé Dàfọ́ ẹ̀gbọ́n ọ̀nù kan kú àbí àbọ̀nìyàn kan ó kú àbí arọ́nù kan rí ìyá ó ti kú níbo kan àìpadà wá afáńdẹ̀ rí ní Èkó àbí àrí ní Ìbàdàn àmàrin náà ìyọ́dẹ́ pé ọ̀nà yẹn ojú ẹ̀ dẹ̀ ní padà ìsàn ti ra àwọ̀ ẹ̀ ní padà sàn ti ra aṣọ ẹbẹ̀ wọ̀ nígbà oníwà láyé ẹ̀ kó bá tó bẹ̀ rí bí ṣe pé lágbájá ire yìí yẹ kó dà á ṣe ìṣòwò ti rí níwọ̀n ti ara ẹ̀ ìjẹ́ àti náà rírí ẹ̀ rí. wò ṣé bàbí ọ̀kan ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ń ọmọ bàbá tó ló ń bè yìí ó kú nígbòye ó kú níbẹ̀ àti ṣe dédé ọmọdé ni kètèkètè ọjọ́ orí ẹ̀nugbà èyí 30-something years ó dẹ̀ lọ ó dẹ̀ ti bẹ́ yìí lọ ó látẹ̀dọ́ yìí Òṣogbo so ó fáyà ó bímọ náà wọ́n nígbòye ọwá yàkẹ̀ yáyà tí ó ti retí ẹ̀rí tí ẹ̀jẹ̀ lọ́lí òun àtàyà ti ya ó ti tó 40 ọdún nígbò wọn afọjọ́ wá nulí ìjọ yìí náà wá yọ́nà tí lè mọ́ ya ẹ̀ wá àwọn ká wá àwọn tó bo kọ́tù ọdún níbòde ogin bẹ́ẹ̀ níbo tako níbẹ̀ bẹ́ẹ̀ ni ó wà náwó hí olóbi òdẹ̀bí ó jí wọn ti tó bẹ̀yẹ bìrì ìgbà tó lò níbẹ̀ ìyẹn dẹ̀ wá lóòótọ́ nígbò wọn tó bẹ̀ àdúgbò dédé yín jọ pé èèmọ̀ ti gbọ́ irí o èèmọ̀ ti gbọ́ wọn la mú bẹ́ẹ̀rì bòyá yíyan mú gan ó sán mọ́lẹ̀gbẹ́ pé òkú ẹ bá gbé ẹ̀ àwọn gbọ́n mi lé orí títí ni so jùlọ ehun yìí wọn tó ṣẹ̀ṣẹ̀ tún lè ṣe èdè tó yí a ṣe jùlọ ọmọ náà ya náà kọ ọmọ bíyàn o ṣùgbọ́n obìnrin yìí ó padà yí òlú ẹ̀ ṣùgbọ́n ètú lè rí ètú padà rí ọkùnrin yìí mọ́ láéláé ètú rè máa nígbà àṣírí ẹ̀ ti tú ọwọ́ ètú ajẹ́kótó kó ń bẹ̀ tó lọ́bù mú ẹ̀rẹ́ tó lọ́bù mú ẹ̀rẹ́ ni. ní tìran o àti nípa ìgbàgbọ́ ti ìkálẹ̀ pé àkúdà àyà o ó ra gedegbe ni. àyàwó anulé ìkànnì Garo TV Diary ó nẹ̀ kí ẹ ti bá wọn tò ní dẹ́mú àwọn kọkàn yàkàmúyé wọn ní àṣà wa àti ìṣe wa nílẹ̀ kálẹ̀ àndẹ̀ ti gbọ́ lẹ́nu bàbá Alálẹ̀dóyè pé ó yẹ pé ní àkúdà àyà pé ó ra ọ̀ dandan owó ọkọ̀ gẹ́gẹ́ bí ènìyàn kà ìjẹ́ òòrùn ò pàkúdà àyà rà àbí ìrà gédégédé àwọn olóyè tẹ bá gbé láàbí àkúdà àyà rà ní ìmọ̀ àwọn orí ètò rẹ̀ ìyára gẹ́lẹ́ bàbá nígbọ̀ kàmá bá mi dárúkọ. àwọn ṣe
àdúgbò mi ní gbódàkọ akajẹ ṣọgbọn àgẹ àríyé rọmọbọ nẹrù gbàdókò orúkọ mi ẹṣẹ chief alálẹdọyè tìrìbùjà ọfùṣòro mo kí dédé àníyàn wa o ojú ya mú ríra ní ojú nẹmí fọ o ẹni mú yìí ríra wa àrígbẹ̀yìn o bàbá rìbùjà ẹkẹ jọlọ jẹjẹ pẹ o mo dúpẹ́ lọ́wọ́ àníyàn wa dédé Ọlọ́run kẹrẹ àtúbọ̀jẹ́ yàkà pàdé ra náà yọ àtàláfíà o mo kí yàn o. Kò sí ìbá mi yàjó tẹ ti gbé wá rẹ àkúdàáyà ó ti gbọ́ rí o máa ìjẹ́ ọmọ kó ra gbogbo ṣẹlẹ̀ yìí ló ti pẹ́ pé mo fọmí tẹ̀ra alámú ẹ̀ ránwó láti ẹ̀mà kó ra èsì fíìmù èsì sinimá àgbéléwò ó nà nìkan ṣoṣo ẹ̀mú mọ̀ pa àkúdàáyà béèrè ọ̀kẹ́ mọ́gẹ́ sọ orúkọ mi ní ìkànnì Igi Arówé TV Diary ọmọ títò ọmọ ẹgbẹ́dọ́ lè sìn lọ́ra ní níbo kan ní láì ọmọ Rìbùjà gbóà àkàtàgbóná lérí ìlànà ọmọ ìdógún gángan ìdógún ẹbí ọmọ kúgbè ní àjẹgẹ kí wọn ti di àtúkárẹ́ra alẹ́ ò níbẹ̀.